ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtèmi alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad. Ó bá fẹ́ ṣoríire kó wí. wa alihi wa sahbihi wa sallimu taslima. رجالنا نساءنا صلوا على محمد كبيرنا صغيرنا صلوا على محمد وآله وصحبه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtèmi alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ẹ dákun ẹ jájọ wí. sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Muhammad. Ó yẹ kẹ́ wí dáadáa. Wa alihi wa sahbihi Máìkì yóò sọ̀rọ̀ tó dáadáa. wa sallimu taslima. Àdẹ̀fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtèmi alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtèmi alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní àmín. Allahumma salli ẹ wí kájọ sóríire. sayyidina Muhammad. ẹ ṣe gbohùngbohùn yìí dáadáa torí Ọlọ́run. Bàbá bẹ̀rẹ̀ sí ní lùlù. Ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtèmi alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Kọ́dínétọ̀ ẹ fi wọ́n lẹ̀. Sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ fáṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtèmi alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad àmì wa alihi wa sahbihi wa sallimu taslima. ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtèmi alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Kọ́dínétọ̀ ẹ wáyé fáwọn àlejò tó wọlé. Àmì wa alihi wa sahbihi wa sallimu taslima. ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ fáṣíwájú ẹ̀dá Muhammad
àtàwọn ará ilé rẹ̀ àtẹ̀mí alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad àti soríire Mùdírù ẹ wá bọ́ sápá bíbá torí àwọn oníkámẹ́rà ọba olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá mọ́bọ̀ lẹ́yìn mi báyìí mọ́ àtàwọn ilé rẹ̀ àtẹ̀mí alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad ẹ wí wà lè wà sábẹ́ wa sallimu taslima. yálà náà ní sàánà sọ́lú àlá Muhammad kẹbíra náà sọ̀gíra náà sọ́lú àlá Muhammad wàhálì wàsábẹ́ wàsálìmù tẹ̀sílímà. Allahumma salli ẹ̀wí dáadáa. sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. àwọn ẹranko pọ̀ nígbó kìnìún bẹ níbẹ̀ erin bẹ níbẹ̀ o àjànàkú bẹ níbẹ̀ o ìkókó bẹ níbẹ̀ o agilítí bẹ níbẹ̀ bẹ̀bí mi kí ni wọ́n ṣe níjò àsàlátù ni wọ́n ṣe. Allahumma salli ala sayyidina Muhammad àmì wà alihi wa sahbihi wa sallimu taslima. ọba olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ala Salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. رجالنا نساءنا صلوا على محمد كبيرنا صغيرنا صلوا على محمد وآله وصحبه وسلموا تسليما. Allahumma salli ala ó ti fẹ́ pé sayyidina Muhammad ẹ̀yin onílù yẹn ẹ máa fi sí ní sàlẹ̀sàlẹ̀. Salimu taslima. ọba olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn alásàlátù ìkẹ́ rẹ̀ tí kò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. àdúrà láwọn ọmọ kẹbíra náà sọgíra náà sọlù aláwọn ọmọ wàlí wàsàbí wàsálìmù tẹsílímà. Allahumma salli ala ṣé kò sórí piano bẹ́ẹ̀ ni. sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallimu taslima. ọba olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad
صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. اللهم صل على Olúwa ló ṣe سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. اللهم صل على níbo ló kù sí سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. ọba Olúwa ṣèkẹ́ṣèkẹ́ aṣíwájú ẹ̀dá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtẹ̀mí alásàlátù ìkẹ́rẹ́ tí kò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim taslima. Allahumma salli ala sayyidina Muhammad. Ya Rabbana salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim taslima. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim taslima. Síwájú ẹ̀dá Muhammad àtàwọn ilé rẹ̀ àtẹ̀mí alásàlátù ìkẹ́rẹ́ tí ò ní tán. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim taslima. Allahumma salli ala sayyidina Muhammad. Ya Rabbana salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim taslima. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim taslima. Allahumma salli ala سيدنا محمد الفاتح ẹwí dáadáa ẹwí dáadáa. القاسم لما سبقنا سيدنا بالأكبر إلى صراطك المستقيم وعلى آله وقدره ومقداره العظيم. òjò ń rọ̀ yóò dá fún ẹ láti sọ fún ẹ yóò bú ànábì kó gbọ́ dáadáa. sallallahu alayhi صلى wa الله sallam. عليه وسلم. wọ́n lójó ń rọ̀ ní Nàìjíríà láti jó ní ni. bàbá a sì wá wò ó pé Ọlọ́run kó fún wa ní ojú ọjọ́ tèmi àfi bó tuntun wá di pé òrùn yìí fẹ́ pọ̀ báyìí àánú àwọn èèyàn wá ń ṣe mí bẹ́ẹ̀ ni. الله àmọ́ tó wájá sí pé torí ànábì náà ni yóò náwó méjì wa sallallahu alaihi wasallam. صلى الله عليه وسلم. nísìn Dalailul Khairat yẹn ó ti délẹ̀ ما شاء الله. wọ́n náà wá dorí kodò. ìtò wúwo jù tó ò lérò pọ́lọ́hún lè ṣe ibùn táwọn èèyàn ò lérò pé ó ti kàn án nínú ọ̀rọ̀ rẹ̀ ní Olúwa wọlé ayé àwọn ẹ̀dá Ọlọ́run àwọn àyànfẹ́ Ọlọ́run يمنو. àwọn wòlíì Ọlọ́run àwọn tánfẹ́ Ọlọ́run tán yányán ما شاء الله. tí wọ́n ka Dalailul Khairat yìí الحمد لله. mkdo dàmí tí rí ẹ o official mkdo. Olúwa o
wọlé àfíà nẹ́bì ẹ̀yin tẹ́ yòǹbó ànẹ́bì lẹ́yìn kọ́kọ́ sórí ire sallallahu alayhi wa sallam. yóò tún ká àwọn táwọn náà yòǹbó ànẹ́bì o sallallahu alayhi wa sallam. yóò tún kẹ̀yìn náà lápapọ̀ yòǹbó ànẹ́bì dáadáa sallallahu alayhi wa sallam. tí o bá nígbàgbọ́ nínú ọba àdúrà àsàlátù fún ànẹ́bì sallallahu alayhi wa sallam. tẹ́kùn bí ọ̀hẹ́ kìlọ̀ ẹ wọlé ẹ lọ jókòó ẹ dàgbọ́ wọ́n yìí báyìí masha allah. barakallahu fikum الشيخ الحمراء. o ṣeun check. barakallahu fi ما شاء الله. wo tẹ́kùn bí sífìlà rẹ ẹ wo jókòó bẹ́ẹ̀ kò sí problem. official mkido baba ni o gbé lẹ́wọ̀n. nígbà tí mo wà ní South Africa ní 2011 ìmáàmù tó bá kí jímọ̀ fún wa ó bá ṣe dírẹ́dì èmi ò rẹ̀ rírú ẹ̀ ní Nàìjíríà الله. wọ́n á wò pé ẹni tó bá ní kó máa jẹ́ ìmáàmù ojúmọ́ àwọn awé láwà ní wọ́n á ṣe gbogbo ẹni mo kọ́ lárúbáwá dé yọ lẹ́nu ẹ̀ ní ká lọ lọ kátó fọ̀ máa tún wọ ẹgbẹ́ tún máa wọ ẹgbẹ́ òsì àwọn tí wọ́n sinú bá rẹ̀ ilé yìí ò ní kankan nú ẹ̀sìn gbàdá tó wà lọ múra tara àwọn táwọn abẹ́ láfi wọ pé bàbá tí áfíìsì sí ní ibi tá a sì ti máa ń kírun gbà náà bàbá kan bẹ gbogbo ẹni tí ò bá ti dé fìlà kò ní bọ́ sí sáfù wájú. الله. wàláyé. àwa wá rò pé wọ́n ṣe tọ́ wa yẹn pé fìlà dídé ó wà nínú ìrun ni ẹ owó anábì kírun mi ò dùn. صلى الله عليه وسلم. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa wò pé bí kí n máa ṣe báyìí àbí báwọn afá máa rí báyìí ibi tó bá rìn mọ́ ni wàá rí mọ́ tọ́lá mi ti yé so olúwa o alágbàwí gbogbo wa ya Rabbi. الله. mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run mo dáwọ́ àsàlátù lé gbogbo wa lápapọ̀ lórí báyìí tẹ́ ẹ wá ní ọdún yìí fún Burida Day tẹ́ ẹ wá papọ̀ pẹ̀lú àsàlátù gbogbo ẹni bàbànújẹ́ dé àyínú yín ìbànújẹ́ yẹn máa fi ilẹ̀ látàrí náà lọ. اللهم آمين. tó o bá fẹ́ kúrò nínú ìṣòro yóò mú ànábì kó polókè dáadáa. صلى الله عليه وسلم. ẹ wí lẹ́ẹ̀kan sí صلى الله عليه ẹ وسلم. tún wí lẹ́ẹ̀kan sí. صلى الله عليه وسلم. nísìnyí ìmáàmù wa àgbà ní Olúwọlé bàbá wa Sheikh Saadallah báwa Sheikh Saadallah. حفظه الله. wọ́n á ké kútúbà ìparí Dalailul Khairat yẹn fún ما wa. شاء الله. mo ti sọ ẹ̀yin tẹ́ bá jára lé ẹgbà wọn àlejò láàyè dáadáa ẹ má kílẹ̀mù lẹ́fù níyà yín sọ́dọ̀ mi ti ń yé kò sí tó jẹ́ bẹ́ẹ̀ gbogbo tó wà nígbà ànábì ló ní àmì ìjẹ́ èèyàn sallallahu ni. alayhi wa àbí sallam. bẹ́ẹ̀ kọ́ ni tó bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó mú èèyàn mẹ́ta mẹ́rin dání ìwọ tó dá jòkó ní kan wá jòkó má jẹ́ kábùkù kan láàrin àwọn ẹgbẹ́ ẹ̀ tó mú dání sọ́dọ̀ mi ti ń yé nínú ìsìláàmù nìyẹn yáyọ ẹ̀ sákìlà kún ṣùṣù pàǹṣùṣù Ansusu. àbí bẹ́ẹ̀ kọ́ ni ما شاء الله. ẹ̀sìn olè kò lágbára tó tó báyẹn bẹ́ẹ̀ni. so wàá wá da orí kodò wàá wọnú ohun yìí pẹ̀lú àwọn tí wọ́n bá wí tí ìmáàmù bá ti bá wa ké kútùbà yẹn látòkè délẹ̀ tán á wàá bẹ̀rẹ̀ Burida á wàá ké bá ṣe ké lọ́dún á òpin ọdún wa nìyẹn ẹ̀yin àgbàlagbà wàláhì làzim ní nǹkan mi orí ọjà àsálàtù ń tà nẹ́ nìyẹn tá a bá ti ṣe tán báyìí tá a ké Burida tán á ọ̀fíṣíálì á sọ iye tí sàlásà tí àwa máa jẹ́ ní ọdún kan á dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tá a bá parí ẹ̀ tán àwa ṣẹ̀ṣẹ̀ wá ṣe mọ́lùdí gbogbogbò eléyìí náà àbí báwo ni yòówù ànábì dáadáa. صلى الله عليه وسلم. so inshallah rahman bàbá wa imam Olúwọlé Maulana Sheikh Saadallah àwọn ni wọ́n ké kútúbà ìparí Dalailul Khairat yẹn Masha wọ́n Allah. ké fún wa nísìn tábà tí wọ́n ń ké ìwọ kan máa dà níyàn pé mo mọ bí mo ṣe débí lọ́dún yìí Ọlọ́run gbé mi sókè lọ́dún tó ń bọ̀ الله. inú dùnnú ni mo wà Olúwa fi kún ayọ̀ mi الله. inú ìbànújẹ́ ni mo wà Olúwa yọ ìbànújẹ́ kúrò lọ́rọ̀ mi الله. inú ìkáyàsókè ni mo wà Olúwa sọ mí di ẹni ògo الله. gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi الله. gbà mí lọ́wọ́ elénìní gbà mí lọ́wọ́ aláròká الله. gbà mí lọ́wọ́ afẹnubatẹnijẹ́ الله. gbà mí lọ́wọ́ àwọn àfikúnlẹ̀gbárí ẹni ọwọ́ ẹni dànù. الله. Ya Rabbi bili Mustafa Ọlọ́run o. anabi wọlé ànábì Ọlọ́run.
Ànábì. wọlá ànábì ọlọ́run ọba mi. Ànábì. wọlá àfẹ́ ànábì ọlọ́run. Ànábì Muhammadu. wọlá ààyè ànábì lọ́dọ̀ rẹ ọlọ́run ọba alágbára o. Bálígì maqasidana. Ẹgbàrá yín láyé torí Ọlọ́run. ládùn yìí ọlọ́run jí ó rẹ̀ ní kó tó dọ̀rùn tí ń bọ̀. Bálígì maqasidana. gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ò yé má lọ́dún yìí yóò bẹ nú rọrùn lọ́dún tí ń bọ̀. Wàgífìrì lànà màmàdà yá ọ̀hà ṣe àlìkárami. ogun burúkú mọ̀jọ́ gbé wa lọ abẹ́ ọ ni ọlọ́run ọba àlàyé ọlọ́run o. Bí a bá ti dà níyàn yẹn tán, ìwọ sọ kó sọ tàwọn ọmọ mọ́, sọ kó sọ ti tẹ̀bí àti tara mọ́, káwọn ìmáàmù ó sì gbé kútùbà yẹn. Wọ́n bá ké kútùbà yẹn tán bí idhnillahi ta'ala, abẹ́rẹ́ búrídà. Ẹni bá ti wá wà lórí ìjókòó tí ò bá ti wí búrídà tá à ń wí, bóyá kí a sọ fún un pé kó dìde níbi tó wà yẹ kó tó bọ́ sẹ́yìn, torí ń tàwa kà ní àyìn nìyẹn. Masha Allah. Bí idhnillahi ta'ala yóò sì máa ṣó lórí screen yìí tó bá rí mú bẹ̀. Bó o bá dẹ̀ sí rí mú, sáà máa mú Mawlaya salli wa sallim. Daimani abadan. Ala habibi kakaye rili kaliki kulihimi. Bá ṣe máa wí nìyẹn. Àbá Imam bismillah. sallallahu alayhi wa sallam. 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 mo fi asalatu anabi náà mo fi kí gbogbo àwọn ẹ̀ṣà èèyàn kí wọ́n tán sínú ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ anabi wa Muhammad. títán sínú ìfẹ́ anabi ó wá jẹ́ kí anabi náà ó tán sára tiwọn náà. àfi wá ń rí ẹwà anabi ní ara wọn. Sallallahu alayhi wa sallam. bàbá wa al-Muqtari Sallallahu wa ra'ahu. àti gbogbo àwọn àlùfáà wa tí àjọ parapọ̀ pẹ̀lú wọn nínú ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ànábì. Sallallahu alayhi wa sallam. afọlá ànábì náà àfi bẹ́ lọ́hùn. Sallallahu alayhi wa sallam. oríire ànábì náà ọlọ́mọsàfihàn ẹnì kọ̀ọ̀kan wa. Allahumma amin. gbogbo ohun tó ti da nínú ọ̀rọ̀ wa ọlọ́mọdé ó bàjẹ́ mọ́. Allahumma amin. gbogbo ibi tó kù sí ọlọ́mọsàbà mójútó. Allahumma amin. ọlá àti tóbi ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. bàbá wa Ahmed al-Muqtari wọ́n ti da ogun àníyàn. Ehu. èmi náà fẹ́ fi ẹnu wọn náà ni mo fẹ́ fi kà á àti àṣẹ gbogbo àwọn bàbá wa àwọn àlùfáà wa níkàlẹ̀. bisimilahi rahman rahim. allahumma shra bi salati alayhi sudurana. wọlá sàlátù ọlọ́run jẹ́ kọ́rọ̀ owó lójútu ọlọ́run. wa yassir biha umurana. gbogbo àwọn ọ̀rọ̀ tó ta kókó fàṣàlátù tu fún wa ọlọ́run. wa farrij biha umumana. àwọn àbànújẹ́ àtàlẹ́mọ́jọ́ dàrọ̀ mọ́ ọlọ́run. wakshif biha gumumana. ọlọ́run ọba ẹ yanjú ìṣòro wa wọlá nẹ́bí kẹ́ fi yanjú ẹ ọlọ́run. wakfir biha azunubana. àwọn ẹ̀ṣẹ̀ mẹ́jẹ̀ yẹn orí kẹ́ ọlọ́run ọba mi ẹ bá a parẹ́. waqdi biha duyunana. àwọn gbèsè tó lè fa bp sókè ẹ bá wa yanjú ẹ ọlọ́run. wasli biha ahwalana. àwọn àṣesí tí ba ayé ẹni jẹ́ ẹgbà wa ń bẹ ọlọ́run. waballigh biha amalana. gbogbo ń tọwọ́ owó tó ẹ fàṣàlátù náwó rẹ̀ kọ́ rẹ̀ ó tó wa ọlọ́run. wataqabbal biha tawbatana. gbogbo ń ta aláàfẹ́ ṣe má ti ń bí wa nù ẹgbàá lọ́wọ́ wa ọlọ́run. waqsil biha hawbatana. gbogbo ẹbí ìsárípadà wa ẹjọ́ jáyé ayọ̀ ọlọ́run. wansur biha hujjatana. ẹ ràn wá ṣe lọ́ọ̀lù aláṣàlátù fún ànábì. watahhir biha alsinatana. ẹ fọ ahọ́n wa mọ́ta bá béèrè àánú ká mú un lé wa lọ́wọ́. wanis biha washatana. ọjọ́ tó bá kọ àwa nìkan nù sàárè kásàlátù ó sì kẹjì wá ń bẹ̀. warham biha gurbatana. ọjọ́ tá a bá sí ilé jẹ́ ká máa jọ lásàlátù lájò. waj'alha nura bayna aydina. bá a bá ń lọ kásàlátù ó máa tẹ̀lé wa lọ ní ọlọ́run. wa min khalfina wa an aymanina. gbogbo ibi tá a bá tẹ̀ kálùbáríkà sàlátù ó tẹ̀ bẹ̀.
وعن شمائلنا bàbá gba ọ̀tún ká sàlátù ó tẹ̀bẹ̀ ọlọ́run. ومن فوقنا lókè bàbá ń fò ẹ̀jẹ̀ àtúndásí mọ́lẹ́ àsàlátù ومن mẹ́. تحتنا bàbá rìn lórí ilẹ̀ ẹ̀jẹ̀ a máa rìn pẹ̀lú mọ́lẹ́ àsàlátù. وفي حياتنا ayé wa jẹ́ ká máa rí mọ́lẹ́ àsàlátù mẹ́ ọlọ́run. وموتنا ọjọ́ tá a bá kú tán tá a dijú jẹ́ ká sàlátù ó gbaṣẹ́. وفي قبورنا وحشرنا ونشرنا ọjọ́ sàárè wa tá a sunbẹ̀ tẹ́nìkan ò ní bá wa sunbẹ̀ ẹ jẹ́ ká sàlátù ó sunbẹ̀ pẹ̀lú wa ọlọ́run. وزلا يوم القيامة على رؤوسنا ẹ ta àmbrẹ́là rọrùn lé wa lérí lálùkìyàmà kórun àlùkìyàmà ó má pa wá ọlọ́run. وثقل بها يا رب موازين ẹ حسناتنا jẹ́ kí iṣẹ́ wa ó kún kẹ́kẹ́ ọlá àlùbáríkà sàlátù fún ànábì. وادم بركاتها ẹ jẹ́ علينا ká àlùbáríkà sàlátù ó mú wa dàrú ọlọ́run. حتى نلقى نبينا وسيدنا محمدا tá a fi Sallallahu pàdé alayhi wa aṣíwájú sallam. wa ẹ̀yọ̀bù ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ونحن آمنون مطمئنون kẹ́ni wọ́n balẹ̀ فارهون kẹ́ni wọ́n dùn tá a bá ti rà ànábì tán yányá. فارهون مستبشرون ká a máa rí ntọ́wọ́ wá fẹ́ kára wó balẹ̀ ọlọ́run o. ولا تفرق بيننا وبينه ọlọ́run ọba mi ẹ má tu wa ká pẹ̀lú ànábì. حتى تدخلنا مدخله ẹ jẹ́ àwọ̀ bí tá ànábì bá wọ̀ kán fi wá sáàyè rẹ̀. وتاوينا إلى جواره ẹ jẹ́ الكريم ká fi wá sẹ́gbẹ́ ànábì káyé ó gbà wá lọ́jọ́ àlìkìyàmà. مع الذين أنعمت عليهم من النبيين ẹ̀yin kó wa pẹ̀lú àwọn tó ti páàsì tí ìwé wọn ti tán yányá. والصديقين والشهداء والصالحين àwọn tó tán sójú ọ̀nà ọlọ́run ẹ jẹ́ ká dà wá pọ̀ mọ́ wọn ọlọ́run. وحسن أولئك àwọn رفيقا tí sẹ́ẹ̀ ti wọ òtó wọn àmọ́ fẹ́ràn wọn ẹ jẹ́ dà wá pọ̀ mọ́ wọn ọlọ́run. اللهم إنا آمنا به anígbàgbọ́sà ànábì ló jẹ́ àjòkó nú صلى òrùn. الله عليه وسلم àgbàfà ànábì ló jẹ́ agbé àtàrí sóòrùn. ولم نراه àwa rí ẹni tá a wá bá a rí rí sójú. فمتينا اللهم في دارين برؤيته àwọn ẹ̀kẹ́ náà ń tò sínú òrùn tán wo Ronaldo nínú òrùn láyé ń tiwa àmọ́ wò rán ànábì rí ọlọ́run. وثبت قلوبنا على محبته Ronaldo ó sì score fáwọn tán lọ wò jẹ́ ká ànábì ó score fáwọn náà ọlọ́run. واستعملنا على سنته yá pariwo góò kọ́wọ́ owó mú ọlọ́run. وتوفنا على ملته ẹ jẹ́ kí n tá n fẹ́ ọjọ́ ó kójọ ọlọ́run. واشرنا في زمرته ẹ dá wa láre ọlá àfẹ́ ànábì ọlọ́run. الناجية وحزب ẹ المفلحين jẹ́ a máa bẹ̀ nínú ìjọ akọ ọ̀tún àwọn tí ó là. وانفعنا بمن طوت عليه قلوبنا ẹ máa jẹ́ kí n ta abárò ó ṣe wá láǹfààní من ọlọ́run. محبته صلى Gbogbo ìta الله fẹ́ عليه nínú ìfẹ́ ànábì وسلم ẹjọ́ dáhùn lára wa ni صلى ọlọ́run. الله عليه ẹ وسلم yòókù ànábì gbogbo jẹ̀mẹ́. صلى الله عليه ọlọ́run وسلم jẹ́ kẹsàn láti ó bá ànábì. يوم لا جد ولا مال ولا بنين ọjọ́ tí gbogbo ohun tí ń gbèyàn ò ní gbèyàn mọ́. وأوردنا عوده الأسفار ẹ jẹ́ àwọnú àbàtà ànábì bó bá ṣe yòówù ká pọ̀ tó mẹ́. واسقنا بكاس bó bá الأوفار ti yòówù káwọn tá di kọ́ọ̀pù mú náà ká pọ̀ tó jẹ́ àmútiwa náà. ويسر علينا زيارة هرمك ọlọ́run ọba mi وحرمه gbogbo ẹni tí ò tí ì dé Mẹ́kà ẹ fi àràfà rọrùn ẹ wọlé ànábì ẹ fún láràfà tuntun ọlọ́run. من قبل أن تميتنا ká tó kú jí adébi tá ànábì sùn sí ọlọ́run. وأدم علينا الحكمة بحرمك وحرمه ẹ jẹ́ àdúró sí àràmù tìyín ní Mẹ́kà ká tó dúró Sallallahu sí àràmù alayhi wa Mádínà. sallam. gbogbo ẹni tó bá sàṣà láti jó rírú bẹ́ẹ̀ ọlọ́run. إلى أن نتوفى tá a fi kú jí àjọ ànábì ní ọlọ́run. اللهم إنا نستشفع به àwa إليك wá àánú lọ́dọ̀ ànábì ọlọ́run o. إذ هو أوجه شفعاه إليك ànábì náà ló lè wá gbà yẹn lẹ̀ tó ní mò ń náà ọlọ́run. ونقسم به عليك àgbésòro wa lórí àṣà láti إذ هو ọlọ́run. أعظم من أقسم بحقه عليك ìta àlefọlá rẹ̀ béèrè náà lànábì ọlọ́run. ونتوصل به إليك àwa sáré jẹ́ tòtò wá bàrẹ̀ ọlọ́run. إذ هو أقرب الوسائل إليك ànábì náà la lè sálé wá bàrẹ̀ ọlọ́run. نشكو إليك ọlọ́run à ń kíbò sí ọlọ́run. يا رب قسوة Ọlọ́run. قلوبنا àná ọkàn wa yìí èsì ọkàn tó dáa kéèrò tó dán ọlọ́run. وكسة ذنوبنا ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ jù ẹ̀fọ́nìjì وطول wọ ọlọ́run. أمالنا èrò kéèrò pọ̀ jù ọlọ́run. وفساد أعمالنا ìsì ọwọ́ wa ò dáa tó bẹ́ẹ̀ ti béèrè. وتكاسلنا عن الطاعات irun wa ò lọ déédéé. ووجوبنا على المخلفات bọ́lá bá ní àṣetò òun bẹ́ẹ̀ là ń yọ̀sẹ̀ ọlọ́run. فنعم المشتكى إليه ọba mi má dàlá àwọn ọba tó akíló فنعم ọba. المشتكى إليه má dàlá àrí ọlọ́run ọba mi o. يا رب بك Ọlọ́run. نستنصر ọlọ́run ọba mi ẹ̀yin la wá bá. بك نستنصر على أعدائنا àwa àrànṣe lórí yín gbogbo ọ̀tá ẹjẹ́ lulẹ̀.
بك نستنصر على أنفسنا gbogbo àwọn tálà ní lọ ẹjọ́ ẹmú wọn dúró ọlọ́run. فانصرنا ọlọ́run ọba mi ẹ̀ làwa ń tiwọ́ ọlọ́run. وعلى فضلك نتوكل في صلاحنا àníṣe àgbé agbára àgbé lọ́dọ̀ rí ọlọ́run. فلا تكلنا إلى غيرك يا ربنا ẹ má fi wálẹ̀ ẹ má jù wálẹ̀ ọlọ́run o. وإلى جناب رسولك صلى الله عليه وسلم ọlọ́run ọba mi ẹ̀yin la wá bá ọlọ́run. وإلى جناب رسولك صلى الله عليه àwa sáwọ́ bá وسلم nẹ́bí wa Muhammad ní ọlọ́run o. ننتسب فلا ọlọ́run ẹ تبعدنا má lé wa padà ẹ má ní apàdé ọlọ́run. وببابك نكف ولا àwa تتردنا kẹlẹ̀kùn yín ni ẹ má lé wa padà ọlọ́run. وإياك نسأل فلا ẹ̀yin la wá béèrè تخيبنا lọ́wọ́ yín. اللهم ارحم تضرعنا ẹ jẹ́ kí gbogbo ẹni tó dé bí ó rà ánú gbà. وأمن خوفنا ẹ jẹ́ kẹ́mi ìwó balẹ̀ ọlọ́run. وتقبل ẹ أعمالنا pàṣẹ ẹ̀wọ̀ ọlọ́run ẹ má jẹ́ àkúkú ọ̀wọ̀wọ́. وأصلح أحوالنا gbogbo ń tá a fẹ́ ni kọ́lọ́run ó ṣe ọlọ́run. واجعل بطاعتك اشتغالنا gbogbo ń tá a fẹ́ ni kọ́lọ́run ó yanjú ẹ̀. وإلى الخير ما لنا gbogbo ń tá a fẹ́ ni ó bá wa ṣe ọlọ́run. واكك بسعادة ẹ آمالنا jẹ́ àsoríire ni ọlọ́run o. واتم بسعادة آجالنا ẹ jẹ́ àlùgbésí ayé ayọ̀ àti ìrọ̀rùn ọlọ́run. هذا ذلنا ظاهر بين يديك gbogbo ara wa náà ni ọlọ́run mélòó lára wa. وحالنا لا يخفى عليك ìta sì ń fà lẹ́sẹ̀ ọmọ pápá àwọn òkà ọlọ́run. أمرتنا فتركنا gbogbo tó ní àṣìlá kú òǹbẹ ọlọ́run. ونهيتنا فارتكبنا èyí tó ní àmọ́sílá wa ara kankan mọ́ ọlọ́run. ولا يسعنا إلا عفوك àfikẹ́ foríjì wa ló lè yanjú ọ̀rọ̀ فاعف yìí o. عنا àfikẹ́ foríjì wa ni فاعف ọlọ́run. عنا àfikẹ́ fojú rẹ̀ wá فاعف ni. àfikẹ́ عنا foríjì wa ni ọlọ́run. فاعف عنا ẹ foríjì wa ni o يا ọlọ́run. خير معمول ẹ̀yin lẹ́sẹ̀ gbọ́kànlé ọlọ́run. وأكرم مسهول ẹ̀yin lálẹ́ fọ̀rọ̀ wa lọ ọlọ́run. إنك عفو كريم ṣèbálà mojúkúrò níyàn ọlọ́run. إنك رؤوف رحيم ọba oníkẹ́ níyàn ọlọ́run. يا أرحم ọba tí الراحمين kẹ́ gbogbo ayé àpè yín وصلى ni. الله على سيدنا محمد ẹ yóò bú ànábì lẹ́ẹ̀kan náà. وصلى الله على سيدنا ẹ tún محمد yóò bú ànábì lẹ́ẹ̀kan sí i. وعلى آله أولا وصحبه لباك وسلم ونبارك. تسليما الحمد يعني لله رب العالمين اللهم ọlọ́run o. يا من لطفت mo pèrè ọba tó fi àánú. بخلق السماوات àánú والأرض ló fi dá sánmà àtìlẹ̀ ọlọ́run. ولطفت بالأجنة في بطون أمهاتها ọmọ inú oyún àánú lọ fi ń fún lóúnjẹ nù ìyá rẹ̀. ولطف بنا في ṣàánú wa قضائك ọlọ́run níbi kádàrá rẹ̀ ọlọ́run. ولطف بنا في قدرك ìdájọ́ rẹ̀ àti kádàrá rẹ̀ لطفا يليق بكرمك يا أرحم má jẹ́ kí الراحمين kádàrá ó mú ìyá àjà pẹ̀lú wa ọlọ́run. اللهم ọlọ́run abẹ́ ọ ni ọlọ́run. انصر بفضلك ديننا ọlọ́run ẹ̀sìn wa yìí má jẹ́ dàrú máa lọ́wọ́ ọlọ́run. ولكفرت àwọn أعداءنا ìfìlí náà fẹ́ jẹ́ àsinmi ẹyanjú wọn ọlọ́run. وآمنا في ẹ fi أوطاننا ìlú yìí lọ́kànbalẹ̀ ìlú nàìjíríà yìí. وولي أمورنا àwọn خيارنا ẹlẹ́àánú ni kẹ́ gbọ̀rọ̀ wa lé lọ́wọ́ ọlọ́run. ولا تولي أمورنا ẹ má شرارنا fọ̀rọ̀ wa láwọn tí ó máa kówó pamọ́ ọlọ́run. وارفع مقتك وغضبك ẹ عنا rẹ́ ìbínú yín kò lórí wa ọlọ́run. ولا تسلط علينا ẹ má بذنوبنا lẹ ẹni tí ó bí wa ẹ má lẹ sí wa ọlọ́run. من لا يخافك ẹni tí ò ní bẹ̀rù yín tí ó ṣe wá náà tó dà tó. ولا يرحمنا ẹni tí ò ní kẹwàá ẹ má ràn sí wa يا ọlọ́run. رب ẹ jẹ́ kí aṣíwájú العالمين Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ oríjọba yìí sí ọlọ́run. اللهم صل وسلم وبارك ọlọ́run bá wa ṣèké ànábì ọlọ́run. على سيدنا محمد ànábì ni kẹ́ bá wa ṣèké rẹ̀ ọlọ́run. صلاة تفتح لنا بها àṣàlátù ilé ẹ̀fí sílẹ̀ fún ayọ̀. أبواب الرضا والتيسير gbogbo ń tà wà ní ẹjọ́ tó wa lọ́wọ́. وتغلق بها ẹ عنا ti gbogbo ilẹ̀kùn ìbànújẹ́. أبواب الشر ẹ má jẹ́ والتعسير ká burú ó rápálá وتكن wọlé. لنا بها ẹ وليا sì ọba lé wa lórí ni ọlọ́run. ẹ má ونصيرا lòjọba lé wa أنت lórí. ولينا ẹ̀yin ọba tiwa ومولانا kò sẹ́lòmíì lẹ́yìn yìí. فنعم المولى ẹ̀yin lágbára lé ọlọ́run. ونعم النصير فنعم المولى ونعم النصير. الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Somebody shout sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tó o bá nígbàgbọ́ nínú kútùbà tí wọ́n kà fún ẹ yìí yòǹbó ànẹ́bí kó lọ sókè dáadáa. sallallahu alayhi wa sallam. tóun ẹ bá lọ sókè kó tó délé ìwọ ló kọ́kọ́ ra nu ọlọ́run. sallallahu alayhi wa sallam. nísìnyí àyájọ́ àdórí kodò kájí tẹ́ ìyá tó Rasul. tabari ṣe bẹ́ẹ̀ tán a bẹ̀rẹ̀ bórídà yẹn orí dọ̀ wá bẹ̀rẹ̀.
a máa wá ké à ń lọ nú àsàlátù mo wá lónìí fi orúkọ ọlọ́run bẹ́ẹ̀ ìjáde tiwa nu níta wá ṣe mí báyìí lónìí tá fi pè ní búrídàdé bọ́dàdé. níta fẹ́ ṣe gangan náà nìyẹn torí gbogbo àwọn afọ ọlọ́run tí wọ́n jòkó yìí wàláhì tí wọ́n bá wa kà nìyẹn afẹ́jọ ká búrídà ká kí ànábì àbá kí ànábì tán ká ṣàlàyé bí àwọn ètò wa ó ṣe lọ kí gbogbo àwọn afọ ọlọ́run sì mọ bá wa sọ̀rọ̀ kó sì mọ ṣe wá láǹfààní gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn aláfikiri àtàwọn olórin láàrin wa àá ní kí gbogbo wọn náà láǹfààní àti kádà aláya nù ànábì sallallahu ta'ala alayhi wa alihi wa sallama àmọ́ nísìn ẹja dorí kodò ànábì ló jíṣẹ́ tá a rí àpọ́nlé ṣe fún tó bó ṣe tọ́ ànábì ni lẹ́jẹ̀ndì tí ayé ò pariwo ẹ̀ tó bó ṣe yẹ sallallahu alayhi wa sallam. tó bá jásí pé ká tó bó ṣe yẹ ká tó ni ta ni ń jẹ́ Jésù lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam. tó bá yẹ pé ọ̀rọ̀ wà lójú ẹ̀ níbo ni Musa máa tò sí níbo ni Yisa máa tò sí Allah. àmọ́ it is unfortunate pé sallallahu ẹni alayhi wa Ọlọ́run rán sallam. sí wa àwa tó rán sí aka Ọlọ́run kún ju ẹni tó rán sí wa lọ sallallahu alayhi wa sallam. ó wá dàbí pé ànábì kẹjẹ èèyàn kan ṣá Allah. ẹni tọ́lọ́run ti sọ fún wa pé ẹ má wá òun kiri sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ àgbàgbé ta wá ṣe ń bí yọ Ọlọ́run àsàlátù. ní sallam. bẹ́ẹ̀ bá ti ń fẹ́ èmi Ọlọ́run Ittabi'uni. ẹni tẹ́ ẹ máa tẹ̀lé ni mo máa ń sọ ní gbogbo ìgbà gbígbé téèyàn bá rẹ pálápálá wọnú ilé àsálátù sallallahu alayhi wa sallam. tó bá débẹ̀ ó máa kan Ọlọ́run yóò kọ́ Masha lọ Allah. bẹ́ẹ̀ ni àmọ́ tó bá wọlé Ọlọ́run ó pọ́sibù kó má kà nẹ́bì bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lu ọ̀pọ̀. kò sí bọ́ọ̀tì ní muhammadu ó tó máa ní rasulullah dọ̀ mo ń bọ̀ sallallahu alayhi wa sallam. ó máa níbi tó gbà wọlé ee ló máa nírú treatment àti irú àlejò tá máa ṣí ẹ bẹ́ẹ̀ ni sallallahu alayhi wa gbọ́ sallam. dáadáa o. ilé Ọlọ́run ilẹ̀kùn méjì náà ni lẹ́kùn méjì bí baba ṣe máa sọ fún wa. báàbùlì jalali àti báàbùlì jamal báàbò lè Masha jama ẹ̀. Allah. tẹ̀kíyìrú wà lọ́wọ́ èyí tó bá wù ẹ́ kó wọ̀ èyí tó bá wù lọ lè gbà. àmọ́ sójà ìjọba ló ń ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni chairman àti mínísítà ìjọba náà ń ṣiṣẹ́ fún ìjọba náà ṣiṣẹ́ fún mínísítà máa wọ agbádá lọ́jọ́ tó bá wù. lọ́jọ́ tó bá wù níbi tó bá wù tó bá tún ń bọ̀ ilé ó máa rọ́ sójà ò ní sọ pé torí pé òun náà ń ṣiṣẹ́ fún ìjọba kóun náà wá kágbádá wọ̀ Allah. lásìkò iṣẹ́ rẹ̀ lásìkò sí ẹ̀. sójà ń ṣiṣẹ́ fún ìjọba àwọn tó kù náà ń ṣiṣẹ́ fún ìjọba àmọ́ irú ẹnìkan àwọn ẹnìkan ń gbádùn ìjọba jẹ nìkan lọ bẹ́ẹ̀ Masha Allah. ẹnìkan ò mọ̀ fi bọ́n rọrí ẹnìkan ó sì máa sùn nínú ó gbọ́ Sambi tó o bá fẹ́ dọ́dọ̀ Ọlọ́run lọ́nà tó wọrùn tó o fẹ́ dààmú bó àṣírí yẹn o. tó já sí pé Ọlọ́run ló ń wá o àmọ́ kìí ṣe ilẹ̀kùn Ọlọ́run dàrẹ́ ti wà lọ́kàn tó bá kalẹ̀kùn yẹn anything ló lè ṣẹlẹ̀ sí ẹ níbẹ̀ Wallahi. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá gbọ́ kó máa sọ pé máa ń jáàyàn wọ́n ń jáàyàn nídìí àsàlátù bẹ́ẹ̀ ni sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni. alágúsí gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe láyé èèyàn lè máa pàdé ẹni tó máa ti já wọ́n já tí wọ́n fún ọ ní èkó ní adira. wọ́n ẹlòmíín máa ṣiṣẹ́ lọ tó yá sí pé ó ti máa wà ní level 17 Allahu Akbar. ó kà lọ ilé ọ̀pàdé torí pé iṣẹ́ báwọn tírẹ́nì tí àwọn àṣẹ Abul Jalali gbà bẹ́ẹ̀ ni agbára ti wà wọ́n fẹ́ lò ó wọ́n fẹ́ lò ó bẹ́ẹ̀ ni ìyẹn ni ó fi máa ṣẹlẹ̀ ńgbà míì tẹ́ máa rí wòlíì máa rẹ́ni tí ò kí ń ṣe wòlíì nílẹ̀ yóò sì ní kí wòlíì ẹgbẹ́ rẹ̀ lọ bá òun bomi wá kó lọ bá bomi wá. ó fẹ́ wò bóyá ó máa tẹ̀ àbí kò ní tẹ̀ bẹ́ẹ̀ tọ́ tó bá sì ní kò rí bẹ́ẹ̀ yóò sì jára wọ̀ rẹ̀ náà. majisubu yanu. Allahu Akbar. Allah. ẹlẹ́ẹ̀kejì èèyàn lè sa orúkọ Ọlọ́run dáàyè kan bẹ́ẹ̀ ni Ọlọ́run kẹ́yìn ayé sí ọlọ́run kẹ́yìn ayé sí. Allah. kó máa dààmú yóò máa jẹun lórí àtàn. kó kí gbogbo tó wúlò Allahu Akbar. kó má dọ́dọ̀ tiẹ̀ mọ́ Allah. àmọ́ tí yẹn bá sàṣà látù kàkà tọ́lọ́wọ́ fi kẹ̀yìn ayé wàláhì ojú ayé lọ́lọ́ mọ́ kọ̀ọ̀rọ̀ àṣà sallallahu alayhi bó wa o bá sallam. yòókù ànábì yóò dùn mí sallallahu alayhi wa sallam. bàbá alásàlátù èyí lórí. máa ee tí máa ń sọ̀rọ̀ nípa sàlátù ní tó yé mi dáadáa ni bẹ́ẹ̀ ni ó kẹ̀ já sí pé mo máa ń sọ bí kí gbogbo èèyàn fi gbogbo tán sílẹ̀ káyọ̀ máa sàlátù tọ́ náà tó bá já sí pé ìsinmi kan ló wà lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ni tí yẹn ń sa èèyàn máa tọ́jú rẹ ni ọ tọ́jú pé ẹ̀ ni. mo ní
àsùnmọ́ bàtà kan lọ bẹ́ẹ̀ni oníbàtútà kan lọ bẹ́ẹ̀ni onáwọn àṣàbù káàfì kan lọ wàhálà ìyẹn máa tọ́jú ẹ̀ ni ọ̀tọ́jú ẹ̀ ni ẹni tó bá fẹ́ máa gbà á máa wá kúnlẹ̀ níwájú ẹ̀ yóò ṣe wàhálà kó tó fún ẹ bẹ́ẹ̀ni ni ó tún lè má kó pé. ọ́fíìsì tán wà ló jẹ́ wọ́n máa tọ́jú rẹ̀ ọ́fíìsì ni o torí ọ́fíìsì àsàlátù sallallahu alayhi gbogbo wa ẹni tó sallam. bá ṣe é tó bá dókè tán yóò lọ pẹ́ lómi ìta pé ìwọ náà wàá gbà ní. wà á gbà Allah. torí tó ń bá sílẹ̀kùn fún táwọn rí pé tó wà lórí tébù yẹn òun ò lè dá jẹ tán. sallallahu ẹ yóò alayhi kó wa ànábì sallam. kínú mi ó dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. yóò ní olúwa ló ṣe é ẹlẹ́nkejì Allahu Akbar tẹ́ ẹ bá rí àwọn àsàlátù tó yẹ pé ànábì ló dojúkọ wàláì kò ní mọ bínú àwọn eré àwọn èèyàn Allahu Akbar kí ló fẹ́ bínú fún sallallahu alayhi wa sallam kò tí ì wọnú àsàlátù tán náà nìyẹn ọlọ́run ó ti kẹ́ níjọ́ tí ọlọ́run bá sí ní àsàlátù fún èèyàn tán gbogbo àwọn eré pátọ́lọ́mọ máa bá àwọn ẹni rẹ̀ ṣe kí máa yọ àwọn alásàlátù lẹ́ báyìí ni Allahu Akbar bẹ́ẹ̀ ni àwọn èyí lè jẹ́ wòlíì ọlọ́run kó jẹ́ wọlé bẹ́ẹ̀ ni dáadáa mo mọ iye èyàn wọn lè jẹ́ wòlíì ọlọ́run kí òṣì ó ta bẹ́ẹ̀ ni èyàn lè jẹ́ wòlíì ọlọ́run kódà kí ìyàwó rẹ̀ mọ́ gbà fún bẹ́ẹ̀ ni èyàn lè jẹ́ wòlíì ọlọ́run kí ìyàwó rẹ̀ kọ̀ kalẹ̀ Allah. abẹ́ni tó bá jásí pàṣẹ láàtú lọ́lọ́run wò lára ìtọ́jú sallallahu alayhi wa sallam. gbogbo ayé ò mọ̀ gbọ́n mu bí indomie báyìí ni Allahu bó o bá yóò gbọ́ ànábì yóò dùn mí sallallahu alayhi wa sallam. so ń gbọ́ bí tá a lọ o ló fi jásí pé bẹ́ẹ̀ ni ìjọ́ tèmi ti délé ayé wọ́n lọ bí ọkùnrin kan léèrè bíi Gates wọ́n ní kí ló dé tó yásí pé wọ́n ló ní owó jù nígbà tó jẹ́ number 1 in the world ó sọ pé àwọn olóròjú èèyàn ni òun máa gbéṣẹ́ fún àwọn ní kí ló dé tó fi jásí pé ẹni tí ò fẹ́ wàhálà ló máa ń gbéṣẹ́ fún ó ní bẹ́ẹ̀ ni ó ní sórí alágbára ó máa bìlífù nínú wàhálà ẹnájì bẹ́ẹ̀ni kò possess. ó wá ní sọ wá rí ẹni tí ò ní wọ́n nídìí wàhálà Allahu Akbar ó ní ó máa ní láti lo brain rẹ̀ láti use the best way to solve the problem bẹ́ẹ̀ Allah. in an easy way so if you really want to solve your problem nílé ayé eléyìí tá a wà yìí o tó o bá ti fẹ́ wọná kí wàá tó tí wàá wẹ ọṣẹ dúdú tí Wọ́n á gbé wọ́n á ara. dá ẹ mọ̀ ní àdúgbò rẹ àbí ọkùnrin kan ẹ yòówù àdébí kí ni fi ó dùn rárá sallallahu alayhi wa sallam. àfàànífà Bẹ́ẹ̀ ní ni. wọ́n ń jẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ kan pé Bẹ́ẹ̀ ni. gbà tí kìíní dàrú tán Bẹ́ẹ̀ wọ́n á ni. fóun ní iṣẹ́ kan kùrìbá Bẹ́ẹ̀ lónìí ni. tóun bá gbára kọ̀ọ̀kan níta òun ro aṣọ dúdú Bẹ́ẹ̀ ni. tóun bá gbọ́ ẹsẹ̀ kejì Aṣọ òun pupa. pupa òun dẹ́rẹ́ kẹta òun Aṣọ aṣọ funfun funfun. kí ló dé ó wá dọ̀wọ́ àgọ́ méjìlá àgọ́ tó yẹ kí òun lọ ṣe mùsíbà ni àwọn kan bá jòkó ń ta àwọn àbá ti lọ lé Allahu Akbar owó ànábi kí ni mi ó dùn sallallahu alayhi wa sallam. ó sì ya wẹ̀rẹ̀ díẹ̀ báyìí ó nígbà tóun sọ wọn tó ń dọ̀wọ́ àgọ́ kan àbọ̀tán láwọn rojọ́ náà bóun ti dídẹ nu lòun máa jáde pẹ̀lú aṣọ dúdú ó fẹ́ jáde pẹ̀lú aṣọ dúdú abáni èsù èmi èsù ẹni mọ́lọ́mọ́lọ́ ó ní kó túbọ̀ níbi gbogbo ara lógún ẹ̀ everybody kọ́ sádànù yẹ́nì kẹ́lẹ́ nìkan sọ pé àfáà ni o yóò mú ànẹ́bì àbá Allahu alayhi ní wa kí la sallam. bá débẹ̀ yẹn ṣé torí ayé torí ìjọ tí ọlọ́run bá rọ àsàlátù fún ẹ̀tàn yẹn ìwọ kan lọ́gbàbẹ̀ sallam. wàláì tàlá ọgbàdùn láyé ikọ̀ tó dá kíámà Allah. èyí ò nù bó ti káyé máa kó tiwọn fún ọ ọ̀nà àjẹun wá jẹun Allahu Akbar ó lóun gbálá kọ́kọ́ lọ a bá tún padà síbẹ̀ padà pé ó dà pé àfáà níjà rè nígbà tó tún yá òun máa tún yọ pẹ̀lú aṣọ funfun lélẹ́kẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àlọ́wọ́ àlójìn wọ́n pé a fẹ́ wẹni ní ti lọ kọjá mú tọ́síláìtì nù torchlight gidi nígbà tó ń máa jáde ẹlẹ́kẹ̀ẹ́ta pẹ̀lú aṣọ pupa ó ní àbá ẹ má gbé lẹ̀. àwọn ẹ̀ gbélé àwọn ni ìgbélé ọyọ kan tó kù ní ìgbélé ẹ jẹ́ àparí ẹ̀ ká tó máa bẹ̀rẹ̀ wa wọ́n á béèrè pé kí là ń wá torí ẹ̀. jẹ́sí mẹ́ta ó ṣe Liverpool ó ṣe Madrid ó tún ṣe Man City Allahu Akbar ọlọ́run o ayé ọlọ́run ayé máa ń léèyàn nílékulè ayé léèyàn àmọ́ tó o bá farabalẹ̀ tó bá yẹ pé inú àsàlátù náà lé ẹ lọ sallallahu alayhi wa sallam. wàláì àwọn tí wọ́n bá lé ẹ débẹ̀ wọ́n padà lẹ́nu ọ̀nà ni Allah. torí wọ́n á rí i pé ọkùnrin yóò dáa fún un bẹ́ẹ̀ ni ìyẹn ni tá à ń wá lọ́dọọdún wàláì ilẹ̀ àfin tá a bá ti parí búrídà tán nísìn á bẹ̀rẹ̀ sàlátù àfíà yẹn á ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún ó dùn mẹ́ta nísìn aládùúgbò mi tá a ṣe Bẹ́ẹ̀ ni, títà mọ́ ọjà ojú- sàlátù yẹn tán bá lọ ó máa ń jáde. sọ fáwọn èèyàn pé tó o bá ṣe é tó bá dénú ó lọ ṣe dìrásà ṣe Ibrahim yẹn radiyallahu ta'ala yes. Bẹ́ẹ̀ ni. Allahu anhu. nígbà tẹ́mi wà láyé mo tún wọ́n wò pé ok ṣé Ibrahim sọ pé tíyẹn bá ọ̀nà táwọn gbà rí mo dẹ̀ rí pé nígbà táwọn wà yẹn àwọn wòlíì kan wà láwọn àsìkò tiwọn yẹn náà Bẹ́ẹ̀ ni kí o. ló dé tí Ọlọ́run ní kí ṣéwù rí ṣe bẹ́ẹ̀ tí ṣéwù bá wà lọ tó bá wà máa ní àsàlátù ni báwọn ṣe ní ní ìfẹ́ ànábì làwọn lò kíní kan
gbogbo ohun tí sẹ́wù wa sọ pé ó máa ń ṣẹlẹ̀ nínú ayé alásàlátù pátápátá mo wá lọ dúró bẹ́ẹ̀ pé ṣé yóò ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀ nítòótọ́ wàláì tó bá fúnra ẹ ní ọdún kan gbogbo tó ń sá àyẹ̀yà jàlẹ̀jálù yá. ṣàhàyè amọ̀jásíkà káfù ṣàhàyè wọ́n dára ẹ láàmú wàhálà ni. tó o bá kún gbogbo ẹ̀ sínú àsàlátù tán yẹn ní àárín odidi ọdún kan sẹ́yìn gbẹ́dí sàtìpẹ́ gbogbo ọdún tó ń sàtìpẹ́ ìwọ kan fún àsàlátù láàyè lódidi ọdún ẹyọkan sọ pé ọdún kan yìí mo fi sàlátù fún ànábì ni wàláì làbí mi tó ṣe rí láyé ọ̀ ṣe láàrin ọdún kan náà. Allah sallallahu alayhi wa sallam. láfi wá ń ta kọ́ àwọn jàmáà nìyẹn bẹ́ẹ̀ tí máa ṣe nìyẹn jébọ̀ ìpẹ́lá ẹ mọ wọlé. yébọ̀ ìpẹ́lá. barakallahu fikum. ọ̀ya rídà gbogbo ẹ wọlé àsìkò tẹ́ ń dé sí ẹ wọlé tẹ́lẹ̀. ẹ wọlé kẹ Kẹ wá ṣí ẹ. ẹ o ṣeun ẹ ṣí ẹ rẹ. ẹ wo o ṣeun Masha Allah. so property àwọn lẹ́kí náà ń dé o Masha Allah. àti bí ayé wọn ti mọ̀ pé bí èèyàn bá ń sẹ̀sẹ̀ látún náà àti kò sí tí ọlọ́run ò lè kó wá bá níbi tó bá jòkó sí. show property. ó yẹ so ṣí ẹ rẹ. gbogbo àwọn èèyàn wọ̀nyí bọ́ìsì ni wọ́n wà nù ayé ọlọ́run tó ṣàánú wọn ọlọ́run ṣàánú wọn. mo wá ní gbogbo tọ́lọ̀ ń bò yín ẹ dàpọ̀ mọ́tọ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. a sì gbà. nínú tànàbì wọ́n sì dà wọ́n gbà Wallahi. wọ́n sì gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. gbogbo ntẹ́ nfẹ́ ọlọ́run ó ṣe fún yín tán yẹn. Amina ya Rabb. ó yẹ ẹja sọ pé mọ́wọ́lá àyà sọ́ọ̀lì wà sẹ́lìm. níta wá wí lónìí nìyẹn. dá ìmọ̀ni abàdà ànábì 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 muhammadu. ila al-Madina sallallahu alayhi wa sallam. kai ọlọ́run o. mọ́wọ́lá àyà sọ́ọ̀lì wà sẹ́lìm. Allahumma zid wa barik. dá ìmọ̀ni abàdà. ọlọ́run o bá mi kẹ́ ẹni tó fẹ́ gbogbo àwọn wòlíì ọlọ́run tó ń bẹ lórí ìjókòó yìí táwa ṣe nìyẹn Allah habibi kàkà rílì kàlíkì kọ́lé.